Hello, ẹ̀yin èèyàn wa. Good morning. A kú Sunday ni. A ní fi Sunday ọjọ́ òní ṣàṣemọ̀. A máa rí ọ̀pọ̀lọpọ̀ Sunday láyé o. Àmín. Ẹ ṣé gan ni. Èmi ìta tún gbé dé láàárọ̀ yìí. Ẹ jẹ́ mọ̀ pé ṣe rí àwọn ọmọ wa tá à ń bí ń sìn. Ẹ jọ̀wọ́, àwọn ọmọ òde òní. Ẹ jẹ́ ká máa bá ara wa sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀. Kì í ṣe pé kọ́kàn ọmọ kan wá lé kan sọ pé, mọ́mí o, dáàdì o, ọkọ táwọn fẹ́ fẹ́ lélẹ̀, àfẹ́sọ́nà, àwọn dẹ̀ ti ṣetán láti ṣe marriage. Ẹ tẹ̀ wọ́n nú dáadáa kẹ́dẹ̀ béèrè bí ìgbé ayé wọn ṣe ń lọ sí. Ṣé ẹ̀ ń gbọ́? Ó wá dífá fún àwọn kan tó ń sáré ṣe ìwọ́de. Mi ò wá mọ̀ bóyá wọ́n béèrè lọ́wọ́ Ọlọ́run kó tó ṣe ìgbéyàwó yẹn, Ọlọ́run ló mọ̀. Èmi ò mọ irú òbí tán ní o. Bóyá wọ́n mú ọ̀rọ̀ àwọn ọmọ yẹn síwájú Ọlọ́run. Kán béèrè pé, my dear, báwo lo ṣe rí ọkọ tó fẹ́ fẹ́ sí? Ó dà, a ti gbọ́. A lọ ṣe ìwádìí bó jẹ́ ọkọ tí ó máa jẹ́ tí èrè wà ń bẹ lọ́jọ́ iwájú, títí dọjọ́ iwájú. Torí marriage ò ń ṣe nǹkan tá kan máa yọjú sí, tá tún máa sá padà sẹ́yìn. No, for better for worse ni àwọn òyìnbó. Wọ́n á ní for better for worse. Wọ́n rí nǹkan tó ń ṣe sọ́bẹ̀. Ní ìbílẹ̀ wa, ní ìlú abínibí tiwa, for better for worse. In the sense pé ibi tó ń lọ yẹn, ibi ayérayé ni. Ó ò ní sọ pé o ti tẹsẹ̀ méjèèjì sínú odò. Wàá máa kígbe òtútù o. Torí ẹ̀ la ṣe ń wádìí fínnífínní. Torí láyé àtijọ́ nígbà tí àwọn bàbá wa, tọ́mọ wọn bá fẹ́ fọ́kọ, tó máa lọ sílé babaláwo, orí nǹkan tó bá ní òun náà máa ń béèrè. Àwọn kan Muslim home, àwọn kan Christian home, àwọn kan babaláwo. Wọ́n máa lọ wádìí kán ṣáà ti mọ̀ pé wọ́n wà very sure pé ibi tí ọmọ wọn ń lọ, pé ibi ayọ̀ ni àti ibi ire. Wọ́n á fún sign for better for worse. Ó dẹ̀ di dandan. Bẹ̀tábẹ̀tá ló máa jáde ńbẹ̀. Ọlọ́run ò ní jẹ́ a rógun a ní rógun worse. That is the prayer you have to be making. So láì fọ̀rọ̀ ògùn ṣá, àwọn obìnrin ọmọ yìí, just ọmọ 33 years kẹ́mọ̀ pé ọmọdé ni wọ́n. Ọkọ ò ju 39 according to. Kí ló wá ṣẹlẹ̀ ní pé ọkọ jáde níjọ́ yẹn, níjọ́ burúkú èṣù gbomi ni. Ọlọ́run kó ṣàánú fún wa. Ọlọ́run kó ṣàánú fún wa o. Ọkọ jáde, ìyàwó náà jáde. Ọkọ wá ṣẹlẹ̀ pé ọkọ wá dé ní nǹkan bí 6:30, mẹ́fà àti mẹ́fà àbọ̀ ṣáàdì. Kó ṣílẹ̀kùn yàrá kóun lọ shower àbí kó change. Ilẹ̀kùn yàrá ṣe gbọ̀n. Níbo ni ọmọ yìí wá lọ? Ló bá jókòó sí parlour, sitting room. Ó ń dúró de ìyàwó. Kò pẹ́ kò jìnnà, ìyàwó dé ní 7 sí 7:30 according to nǹkan tá a gbọ́. Bọ́kọ dẹ̀ ṣe ń béèrè lọ́wọ́ ìyàwó, níbo ló wá lọ látàárọ̀? Táìmù wo ló kúrò nílé? Pẹ́rẹ́ Ọlọ́run má jẹ́ ká fẹ́yàwó túláàsì. Ó sì ti tó ọ̀sẹ̀ kan ó ti fojú gbà. Wọ́n kọ́ mo ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. Níbo ló lọ tó pẹ́ tó yìí? Tọkọ tiẹ̀ ti ń dunnú pé tóun bá délé o, òun á ṣe oúnjẹ. Wọ́n á ti ṣe oúnjẹ lẹ̀. Àbí kóun tiẹ̀ wẹ̀, kó tiẹ̀ relax, kó jẹ́ tiẹ̀ tó jiná. Bákan méjì. Bọ́n ṣe bẹ̀rẹ̀ argument èdèàìyedè. Ó dàbí pé ọkọ, wọ́n ní according to wọn ló gba etí ẹ̀. Ìyàwó ṣe bẹ̀rẹ̀
bẹ̀rẹ̀, bó kàn ṣe kò fi kán pé méjì ó sáré lọ sí kitchen lọ mọ́bẹ̀. A fi wà ẹ̀ lẹ́yìn ọkọ̀. Ó ṣe gun tọkọ wá ṣubú lulẹ̀. Láì fọ̀rọ̀, ìyàwó ti sálọ. Ọlọ́run ló ní bọ̀bọ́ kọ́ dà pé boy yẹn wọ́n jọ ń gbé ni. Torí according to nǹkan tó ọmọ yẹn sọ. Before ká tiẹ̀ tó ká tó fọ̀, bọ̀bọ́ yẹn ó ti pe ẹ̀gbọ́n wọn àgbà. Gbogbo kan o. Bọ̀bọ́ yẹn ti sáré lọ sí hospital yẹn, èyí tó ń gbé lọ́dọ̀ àwọn àbúrò wọn náà kan náà ni. Láìpẹ́ ó ń bá wọn gbé. Ó ti sáré lọ wá mọ́tò tó fẹ́ fi gbé ẹ̀gbọ́n ẹ̀ lọ sí hospital. Meanwhile, ẹni tó kọ ìyàwó tó gún lọ́bẹ, ìyẹn ti sáré mú fóònù, ó ṣàrà pálá mú fóònù ẹ̀. Ó pe ẹ̀gbọ́n ẹ̀ àgbà. Kẹ́gbọ́n òun tètè máa bọ̀. Ìyàwó òun ti gún òun lọ́bẹ, ó ti sálọ. Pé kó tètè máa bọ̀. Kán wá gbé òun lọ sí hospital. Kí ẹ̀gbọ́n tó dé, àbúrò tó ń gbé pẹ̀lú wọn yẹn ti lọ wá mọ́tò, wọ́n ṣà gbé ẹ̀gbọ́n lọ sí hospital. Nọ́dù, wọ́n dé hospital. Ibi tí wọ́n ti ń treat ọkọ. Bí ọkọ ṣe gbẹ́mìí mì. Torí bleeding yẹn ti pọ̀ jù. Ó ṣà ṣe. Bọ̀bọ́ yẹn ṣà kú. Wọ́n ní kán lọ wá ìyàwó. Ibi tí wọ́n ti ń wá ìyàwó ṣá, wọ́n yìí wà lẹ́nu ẹ̀. Wọ́n ṣà ṣe. Wọ́n mọ̀. But ẹ̀pa ò bóró mọ́ now. Ọkọ ti kú. Torí ẹ̀, kí ló wá fàjà? Kí ló lè fa wàhálà? Bó tilẹ̀ jẹ́ pé ìyàwó tiẹ̀, torí mi rí gbọ́ pé ó ṣàṣemáṣe àbí nǹkan. Bẹ́ẹ̀ tó ṣàṣe nǹkan tí ó bí ọkọ nú ní nǹkan tọkọ rí tó bínú tó fi. Bóyá ọ̀rọ̀ ẹnu ẹ̀ ò dá ni o. Bóyá ẹnu ẹ̀ kàn ránnu pàpàpàpà láti bú ọkọ. I don't know. Àárín ibẹ̀ yẹn Ọlọ́run ló yí. But misunderstanding tó ti wà láàárín wọn ní time yẹn, ó mú kí ọkọ ṣì inú bí. Ó tún wá mú kí ìyàwó náà kó ṣì inú bí. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká fura, ẹ jẹ́ ká kíyèsára. Torí náà mo ṣe ń sọ ọ̀rọ̀ pé tọ́yàn bá fẹ́ marry, ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ Ọlọ́run. Ṣé ibi tá à ń lọ yìí, àbí ibi táwọn ọmọ wa ń lọ yìí, ṣé ọ̀nà tó tọ́ àti tó yẹ? Torí many of àwọn òbí wọn ṣe mistake gidi gan. Èmi ò lè blame everybody, anybody. Because wọ́n ní nǹkan tí èèyàn bá ní òun ló ń fi fún ni. Ìgbà tí ìyá gan tí ó béèrè lọ́wọ́, tí òun pàtó ṣe marriage tiẹ̀, wọ́n kàn ní ìfẹ́. Bẹ́ẹ̀ ni ìfẹ́ number one. Ṣùgbọ́n peace, tí èèyàn bá ti ní peace ni kí èèyàn kọ́kọ́ wá. Kí èèyàn tó lè máa wá love. Love dà but love without peace, nonsense. It's nonsense. Ẹ jẹ́ ká kọ́kọ́ máa wá peace fúnra wa. Kì í ṣe pé kí ìyàwó kọ́kọ́ sọ̀rọ̀, kí ìyàwó gbà sódì. Bẹ́ẹ̀ náà ló wà lọ́dọ̀ àwọn ọkùnrin náà o. Àwọn ọkùnrin míì, ara máa ń kan wọn. Smart ìyàwó lè ní sùúrù kí ọkọ má lè ní sùúrù. Ìyàwó dẹ̀ lè ní sùúrù. Ọkọ lè ní sùúrù kí ìyàwó náà má ní sùúrù. Vice versa ni. So, ẹ jọ̀wọ́, àwa èèyàn wa, ẹ jẹ́ ká máa ní sùúrù. Ká dẹ̀ máa wà careful, ká máa fi ọ̀nà wa lé Ọlọ́run lọ́wọ́ is the number one. That is number one priority in this life. Gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe, anything, ẹ jẹ́ ká fi lọ́lọ́run lọ́wọ́. Òun ló máa ń last. Nǹkan tó yàn fi lọ́lọ́run lọ́wọ́ ló máa ń last fún yàn. Ẹ wo tọkọ-tìyàwó, just 3 years marriage. Ẹ bọ́ ti ṣe fi ikú ṣe fàjẹ́. Ọlọ́run dẹ̀ kẹ́ wọn. Just 3 years tó marry yẹn, wọ́n ti lọ́mọ. Wọ́n ti láwọn ọmọ méjì nílẹ̀. Kí ló dùn tó? Kẹ máa wo bí èṣù ṣe ní orí burúkú tó ń try láti bá ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́. Ẹ jẹ́ ká ní sùúrù, ká wà careful, ká gba ẹ̀mí Ọlọ́run láàyè, ká wádìí ohun gbogbo. Ká wádìí, Bíbélì náà sọ bẹ́ẹ̀, ó ní ká wádìí ohun gbogbo. Dájú, ká wádìí tó jẹ́ òtítọ́ mú. Tá bá wádìí ibi táwọn ọmọ wa ń lọ lọ́jọ́ iwájú, ẹ jẹ́ ká máa try, ká máa fi àdúrà
a fi máa ṣíwájú wọn. Nǹkan kíkan táwọn ọmọ wa bá fẹ́ ṣe ká lè ní, ká lè rí bùkún gbà lọ́jọ́ iwájú lórí wọn. A ní ṣe àṣedànù lórí àwọn ọmọ wa o. Àmín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like, kẹ́ share, kẹ́ dẹ̀ subscribe. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín.